Olúwa ti fẹ́ o lọ̀rọ̀ ẹ̀dá ìfẹ́ ojú là ń bára lò láyé ilé ayé o ibùgbé ìka ìfẹ́ tán ló pọ̀ ìfẹ́ ojú ló pọ̀ ìgbéyàwó ti wá di àwòrán abẹ́ orí ni àwòrán tí olùṣe lọ́wọ́ yẹn o Olúwa ní tó bá dà lónìí Olúwa ló fẹ́ ọkọ ló lórí aya o mo dẹ̀ mọ̀. Báwo ni kí ló ṣe sọ pé òun kò ti fẹ́ náà tó ṣe rìnrìn tí wọ́n ń sìn báyìí. Kò yé mi rárá nǹkan tí mo kàn ṣàkíyèsí ni wípé látìgbà tí madam ti jáde nù ni inú wọn ti dùn mọ́ rárá ní tó wá le jù ní wípé lónìí nígbà tí wọ́n jáde bọ̀ wọ́n sàn pariwo pé òní ni anniversary àwọn sábúdọ̀ ní madam dandan ni ẹ wò nígbà tí mo ṣí géètì fún wọn tí mo ní wọ́n jáde tẹ́ ẹ bá rí ìrètí ẹ bọ́ síta àwọn èèyàn káwọ́ lérí ládùúgbò nìkan sí yé ọlọ́run mọ̀ lọ́kùnrin yìí ó bẹ́ẹ̀ ni mo náà pé ọ̀gá wọ́n họ ní gbogbo ariwo ta ẹ̀mí tí mo rí mọ́ nù. Tí wọn kò ti fẹ́ ṣe báyìí fún sìn èyí tí sista mi sì dá sí mi lọ́rùn àti ìbádẹ́bì kankan àwọn náà tún kọ́ mi lé mi lọ́rùn sìn àbí kí la fẹ́ ṣe sínsìn báyìí ṣe bí nọ́mbà ẹni tó bá dẹ̀ tiẹ̀ lọ lèyàn mo bẹ̀rẹ̀ bá àtẹ ìsìn nọ́mbà àwọn méjèèjì ó lọ kí la fẹ́ ṣe ń sìn. ẹ wò ẹ̀yin nìkan ilé yanjú ọ̀rọ̀ yìí ọlọ́run sì fún yín yanjú. Kí mo fẹ́ ṣe ń sìn báyìí kí mo fẹ́ ṣe at least ẹni tí wọn bá ṣá get lórí fóònù yẹn máa mọ ibi tó rìn sí mi ò get àwọn méjèèjì ń sìn báyìí. àti ti ọkọ àti ti àwọn. ní get nọ́mbà àwọn méjèèjì mi láì gbọ́n ìtàn kò ti fẹ́ náà tún ṣe jèrè àbí irú wọn làwọn náà kó mi sí ìsìn ṣe mi lọ rí màmí báyìí. àbíká ẹ lọ́dọ̀ màmá lóòótọ́ bóyá bí mo wà. Má ṣe o. Yes, who's that? Báwo ló ṣe mọ bí? Happy wedding anniversary. Báwo ló ṣe mọ bí? Mo ní báwo ló ṣe mọ bí? Bímbọ́lá, bí mo ṣe mọ bíbá ẹ̀kọ́ ló ṣe pàtàkì ń sìn. Nǹkan tó ṣe pàtàkì ni pé tẹ́lẹ̀bí tó bá ti mẹ̀bi ẹlẹ́bi kò yẹ kó tó ń pẹ́ lórí ẹ̀bẹ̀ mọ́. Please forgive me. Bólúwa ti fẹ́, mi ò lè dáríjì ẹ́ láíláí. You caused me so much pains. You caused me my joy, my job. You caused me my home. Ó já mi kulẹ̀, mi ò lè dáríjì ẹ́. Bímbọ́lá, tó bá kọ̀ tó dáríjì mi, ìwọ náà máa kábàámọ̀ ẹ̀ lẹ́yìn ọ̀la. Àbámọ̀ mo tún fẹ́ ké. Àbámọ̀ wo ni mo tún kù tí mo tún fẹ́ ké sẹ́? Kí ló kù tó fẹ́ ṣe fún mi? Dá mi lóhùn. Kí ló kù tó fẹ́ ṣe fún mi? Sórí kan tó fi mí sínú ìbànújẹ́ ayérayé. Ọlọ́run ti ṣe fẹ́mi náà. I'm 6 weeks pregnant. Ta ló wà ń bẹ̀? Ta tún ni? Ẹ̀dìjọ wa ẹni mọ́ mi. Ẹ̀yin lẹ mú Bolú ti fẹ́ dé bíbà ẹ̀. Ẹ wò ó, tẹ́ bá bẹ̀ mí mi ò ní gbẹ́bẹ̀. Kò sí kò tẹ́ lè sọ fún mi ò ní gbọ́. Abímbọ́lá. Mami. Abímbọ́lá. Kí ló tẹ̀ ń sunkún? Kí ló wí? Mami, kí ló tẹ̀ ń sunkún? Abímbọ́lá. Kí ló ṣẹlẹ̀? Ó ti fi wà wára. Ó ti fàwí fún ìfẹ́, ó ti fi pọkọ ẹ̀. Ó ti fi pa. Ọkọ mi.
bá ti fẹ́. Okay. No. Irọ́ ìwọ máa rí ṣogbọ́. Mo máa. Oh my God. I'm so sorry. Sorry. No man, is there any condition? I'm sorry, Joe. Ẹ má bínú, mo ń gba àpò má bínú. Okay. Ẹ jẹ́ ká lọ. Please just let me be. Please leave me alone. Look, Sam. I'm sorry. Sam. Mo máa lọ. Hello, Sam. Ṣé ẹ gbọ́ Sam? Mo máa lọ sáré arrange nsìn. All right, sir. Ṣé ẹ gbọ́? All right, sir. My learned friend, Sir. I want to go through file tí o gbé wá yẹn. Though a good case, but I want to advise you pé àwọn méjèèjì yẹn, àwọn tó jẹ́ client ẹ̀ àtàwọn tí wọ́n sùn wọ́n yẹn, ṣé o lè pè wọ́n papọ̀? Let's talk to them. If possible, we settle out of court because nǹkan tí ò lè púpọ̀ ní ẹjọ́ ń fà mọ́ra wọn lọ́wọ́. Ìyẹn mo ní kí n kọ́ sọ fún ẹ. Yeah, Eshegon sir, thank you so much. It's a very good thing to be before you talk, because you have been a very great role model in the legal business. So when we share the opportunity, I'm like, okay, I need to come and discuss this with you. For real, it's something that I've been looking forward to. Came here to in court, to drag things with you. Well, there's no problem about that. You understand? But it's a good case. Okay, sir. If at the end of the day, tabak pe won jókòó, tí àwọn other side yẹn tó bá agree, then let's go to court. All right. You have a good case. I think Belili, my back client, me sir. So, maybe I joke. I don't want to say talisha. Good case start from the lawyer's table. I know, sir. And multi library, I can say that's a good case. But to man that can call low Asha. Oh yeah. That one low thing. Sir. Are you with me? Oh, very, very well. Very well, sir. So, that's by the way. I'm sorry, Auntie. Interview to close last 10. You know what going now. Auntie Momo, mo kàn ní ìdílé kékeré kan ni ẹ kàn help mi sórí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Báwo ni ẹ ṣe wá kan wa? Ẹ ní delay. No, ṣé wọ́n sọ time fún yín ni. Kò sí nǹkan tí mo lè ṣe. I know. Ẹ kàn jẹ́ kí n yọjú sọ́gà kí n explain ara mi fún wọn. Ẹ jọ̀ọ́ sórí Ọlọ́run. Kò possible. Ẹ jẹ́ iná bá lọ́nà pàdé ṣàánú mi ẹ jọ̀ọ́. Kẹ́ yọjú síta ni. Kí yọjú sọ́gà ni. Ẹ wo tó yọ náà. Ẹ ní dààmú. Bẹ́ ṣe ń wo mi èmi kọ́ ni mo ní bíbá. Wọ́n fi mí sí bíbá yìí ni. Ẹ lè yọjú sí wọn náà. Wọ́n ti ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ náà ni mo fi bẹ̀yẹn ṣàánú mi. Ẹ kò jẹ́ kí yọjú sí wọn ni wọ́n máa understand fún bá rí wọn. Àwọn pè kan ní 10 ẹ̀yin bọ̀ nsìn. Ṣé ká wá dá dúró dè yín ni kò possible. Auntie please. Ẹjọ́ torí Ọlọ́run iná bá náà bá pàdé. Gbogbo ẹ̀dá wọlé yín máa já sí rere ni. Ẹjọ́ torí Ọlọ́run auntie please. Ẹjọ́ iná bá náà bá pàdé. Ẹ̀dá wọlé yín máa já sí rere ni ẹjọ́. Hello? Hello, sir. Yeah? Ẹ má bínú pé mo disturb yín, sir. Ìkan lára àwọn applicant wa wà níbí báyìí, sir. O dẹ̀ lè sọ fún pé a ti parí interview. Mo sọ fún wọn, wọ́n sọ pé àwọn ní ìdílé kékeré kan ni. Okay. Ọkùnrin àbóbìnrin. Olóńsàfẹ́ rí mi. Okay, let her come in. Okay, sir. Look, ara ẹ̀ níyàn. Ó ní kẹ́ máa bọ̀. Thank you. Owó àkókò ló ń jẹ́ bẹ́ẹ̀. Time is money. Yes, what is it? Sorry, sir. What is it? Look, you owó fún interview àbí? Ben, sir. Aago ni wọ́n ní kẹ́ẹ̀dé. It's already to 11. We said 9 a.m. And ṣé o mọ̀ pé ẹ bá fẹ́ ṣiṣẹ́ lọ́ọ̀yà? Adájọ́ kọ́ ló máa dúró díẹ̀, ìwọ ni wàá dúró di adájọ́. Punctuality is the soul of business, and time is money. It starts from here. If you want to work with Aribisala Chambers, you have to be upright and be time conscious. Excuse me, sir. Mo sùn bí by before 9 o'clock. Mo kàn ní little accident lọ́nà ni mo wá continue àwọn saving mi ni mo sáré look around from sir. Look.
Omi nko nle. Òun wá sí vi ngba tó l'accident. What type of accident? Motor accident? Ní entrance office yín. Kí ló dé? Ó díjú wọnú office ni. Rárá sir. How do you mean? Excuse me, son. I think I'm interested in the case. Okay. Ṣé mo wí pé mo sọ fún yín pé mo ti wá síbí bá ní 8 a.m. tẹ́lẹ̀. Okay. Yeah. Ni mo fi pè é tí mo sọ yí pé mo ń ṣe nǹkan kan lọ́wọ́ nulẹ̀ pé á tó 10 kí n tó dé office. Very well, sir. Yeah. So ìgbà tí mo wá yẹn mo rí ẹni. Sure. Èmi àti ẹnìkan gan la kọ́kọ́ jọ dé. Àtún fún àwọn cleaners tó ń ṣiṣẹ́. And mo dẹ̀ bá sọ̀rọ̀ ńgbà yẹn ó lóun wá iṣẹ́ wá síbí. And from the discussion we had, I think she'll be a very good one. She'll be like a future for Arabisala Chambers if you decide to give her this opportunity to work with you. Okay. What's the name? Bimbola Johnson, sir. Bimbola Johnson. Okay. Well, I'll secretary. We will not register. The next 5 minutes, my join one in library. Thank you, sir. Thank you. No. Sir. Okay. Thank you, sir. Oh, you're welcome. I can see that you are interested. Because I think she will be good for you, sir. I believe we will pass in time here. Then I get back to you. Hello, mommy. Mo ti parí interview mi bí báyìí. K'Ọlọ́run jẹ́ ká gbéṣẹ́ ayọ̀. Mo ti mọ̀ pa máa gbéṣẹ́ ayọ̀ ni torí mo ṣe dáadáa gan. Okay, ma. Ẹ wo mo ti wà stranded ìdò ibi dẹ̀ ń pa mí látàárọ̀. Ẹ ṣàbá mi dáná oúnjẹ late. All right, ma. Excuse me. Do you mind if I give you a lunch? Sísí mi, dágùn máa mú olómi ọsàn kan àti pé ọ̀tà mẹ́ta. Bólúwa ti fẹ́ o lọ̀rọ̀ ẹ̀dá o ìfẹ́ ojú là ń bára lò láyé ilé ayé o ibùgbé ìkà ìfẹ́ tán ló pọ̀ ìfẹ́ ojú ló pọ̀ ìgbéyàwó ti wá di àwòrán abẹ́ orí ni àwòrán tí Olúwa ni ipò tó bá wà o. Olúwa ló fẹ́ Olúwa ló máa fẹ́ èyí ó bá ń ṣe lọ́wọ́ yẹn o Olúwa ní tó bá dà lónìí Olúwa ló fẹ́ ọkọ ló lórí aya o mo dẹ̀ mọ̀ ọkọ ló lórí aya o bẹ́ẹ̀ ni má ṣe fẹ́ ara rẹ nìkan ò jọ̀gbọ́n ìfẹ́ kí n ṣẹ̀tàn ìfẹ́ kí n dálẹ̀ ìfẹ́ kí n bójú yìí ìfẹ́ jẹ́ o ohun tó bá dá o Olúwa ló fẹ́ èyí ó bá dẹ̀ ń ṣe náà Olúwa ló fẹ́ ohun tó jẹ́ lónìí Olúwa ni o má sáré yẹlẹ́dà rẹ̀ lọ Olúwa ti fẹ́. Olúwa ti fẹ́. Tọkùnrin
Olúwa ti fẹ́. Orí jẹ́ kí n tọkọ ṣe. Láyé mo wá. Olúwa ti fẹ́. Ẹ̀dá má jẹ́ kí n wo ojú àyà mi. Kí n tó wọn ṣọ. Olúwa ti fẹ́. Orí jẹ́ kí n tọkọ ṣe o. Ọkọlọ lówó rí àyà o. Olúwa ti fẹ́. Àwa dorí gbogbo rẹ̀ kodò bẹ́ẹ̀ kúkú ni. Olúwa ti fẹ́. Ìbò tó wà lónìí o. Olúwa ló fẹ́. Olúwa ti fẹ́. Olúwa ti fẹ́ o ló dẹ̀ ṣe ìṣọ̀lá o. Olúwa ti fẹ́. Olúwa mọ̀ ní Olúwa ló fẹ́. Olúwa ti fẹ́. Olúwa ti fẹ́. Agbọ́n bí ayé ò sí o. Láṣẹ ni a ṣe jẹ́jẹ́. Olúwa ló dẹ̀yẹ o. Báwo ṣe láyé ni. Agbọ́n bí ayé ò sí o. Ni mo ṣe ní a ṣe jẹ́jẹ́. Olúwa ló dẹ̀yẹ o. Báwo ṣe láyé ni. Àṣẹ rìn láyé. Àgbẹ̀jẹ̀ forí. Àárín àgbẹ̀jẹ̀ ohun tó dáa Olúwa ni ipò tó bá dẹ̀ ń rìn Olúwa ló fẹ́. Olúwa ti fẹ́ o. Ohun tó jẹ́ tìrẹ dandan ni yóò jẹ́ tìrẹ o. Olúwa ti fẹ́ o. Anything Olúwa ti fẹ́. On the means on the floor. Ó ti wá di olúkúmuṣu abẹ́ òde. Irú sìn kábà lọ sọ́dọ̀ bú ó yẹ ká rí then River Island àwọn náà mo gbọ́ pé wọ́n ń ṣe àwọn wedding gown kan sùn tó yẹ kó ó nice then next náà bẹ́ẹ̀ mi ò bá sọ pé ká lọ sí next because wọ́n ní latest design lọ́wọ́ ń sìn tó yẹ kó kò lè take common. So ìyẹn that will come as number 1 then. We're talking about your show now, number 2. So, maybe we'll wait Forever 21 will be nice. So, what do you think? Put us one on my life. So, you can even like a pencil hill. I mean, fail. Well, I won't okay. So, my name was 2 hours last time. Àtàrọ̀ dàdé ta ló bá yín sọ yìí. Aṣọ mẹ́ta lẹ́yìn àtọkọ yín máa wọ̀. Kí ni ṣe wọ́n bàtà mẹ́ta kó ṣá má ti jẹ́ pencil. Oh, better. So, okay. There's now number 3. Yeah, I think Michael Kors will be fine for your research. Ọkọ yín wọ́n láwọn ò like Michael Kors because ojú ẹ̀ máa ń kéré. Wọ́n máa ń like nǹkan tó jẹ́ kójú ẹ̀ máa fẹ̀. Pẹ̀lẹ́ o ti mọ taste tọkọ mi fẹ́. Ṣé bá ti jọ sọ́rí náà. So ẹ sọ fún pé Michael Kors nìkan get fún yín. Ẹni tí tọkọ mi bá ti get fún mi máa appreciate ẹ. Ẹ sọ fún bọ̀dà ti fẹ́ pé I want Michael Kors. Iye o kì í ṣe business ẹ. Jọ kí ni colour ta máa choose fún àwọn colleagues mi. Oh, that's good. I think teal green with red will be fine. Teal green with red. Yeah. It's you. You sure come nice? Okay. So gbogbo yẹn to do now for me. Kí ló ń ṣe yín? Tá bá change ojú kan sọ fún bọ̀dà ti fẹ́ pé àwọn náà máa ra aṣọ mi. Yeah, ṣe bí mi ní chief bridesmaid yín so gbọ́dọ̀ ra aṣọ mi. Ẹ̀yin ready láti ná 10 kobo láti àpò yín. Yes. Àwọn ẹni ká tún ṣe gbogbo ẹ̀ fún yín. Yes. Ẹ pẹ̀lẹ́ ṣé wọ́n ló fẹ́ ni àbí mi? Ọjọ́ fẹ́ wá ni. Èmi ló fẹ́ mi ò fẹ́ rival ẹ jọ. Kí ló ń ṣara yín tó ń gbóná sí? Mi ò kún ẹ jẹ́ kó mọ̀ pé mi nìkan ló fẹ́ kò fẹ́ ẹbí. Ìyàwó tó bí àti mi ò lè wé ìtọ́ lọ. Lọ́ọ̀yà Ademola ní Aribisala Chambers lẹ́nìí mo máa ń fẹ́ ṣe àwòkọ́ṣe fún àwọn lọ́ọ̀yà ẹgbẹ́ yòókù ni because o múra ṣiṣẹ́ o dẹ̀ mójútó ṣe in fact tá a bá ní case tó le kan tó bá ṣe ń wẹ̀kẹ́ tó bá gbé resort ẹ̀ wá at the end of the day tó bá gbé àyìnà la máa lò. I'm very grateful, sir. Yeah, lórí case tó wà lọ́yìn ọwọ́ wa lọ́wọ́lọ́wọ́ ń sìn tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ sẹ́nẹ́tọ̀ yẹn tó wà ní federal court ní federal capital ẹ̀yin mẹ́ta lè máa lọ and you have to lead them. tó bá ti ń kùn mí sìn wà lọ bá lọ́ọ̀yà Adéjùmọ̀ ó máa brief ẹ̀ then what other things they bá need send it on my table. I'm glad. Before you go sórí gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ oníṣẹ́ bí iṣẹ́ rẹ̀ ó ń ṣe pamọ́ ni o. Ọ̀gá wa kan máa ń bẹ nígbà táwa náà ń kọ́ṣẹ́ lọ́wọ́ tá a ti mọ̀ pàtì ẹ̀ di àgbàlagbà lọ́ọ̀yà báyìí wọ́n máa ń pè ní Túbọ̀sún Ọdúnsì
á ní ẹni tí ò bá ṣe ọmọ ẹ̀yìn rere kò lè ṣe aṣíwájú rere. Ìwọ tí ń ṣe ọmọ ẹ̀yìn rere lọ́wọ́ báyìí ó dá mi lójú gbangba pé tó o bá dé àyè tiẹ̀ tí wọn náà bá ní ṣe ń bá tiẹ̀ wá ṣe aṣíwájú rere. Thank you, sir. Ẹni tá a bá ń ṣe ń bá rí see it as a challenge. But rí i pé you are preparing yourself for future challenges. Thank you, sir. Oya Bímbọ́lá, good day. Thank you, sir. Ìyá alágbó ẹ máa wò mí rẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí rẹ̀. Ọ̀rọ̀ ìmọ̀ tí ń kọjá bó ṣe yẹ ṣé bí mo ṣe lajúlẹ̀ ni ẹ ṣàánú mi. Èmi ò mọ tó fẹ́ kí n tún ṣe o ogun àwítẹ́lẹ̀ ṣàparọ́ àrò tó bá sì gbọ́n ni. Ìyá alágbó ó yẹ kẹ́ wò láti lè wá pé ẹyọ kan ṣoṣo yìí ni o ẹ sì mọ tó ná mi kẹyọ kan ṣoṣo yìí náà tó dúró ṣó wá yẹ kí n kákùnrùn ni ṣó yẹ kí n kákùnrùn ẹ ṣàánú mi. yóò mọ tá a tún fẹ́ ṣe mo ti ṣàlàyé gbogbo ẹ̀ fún ọ. ẹ wo ìyá alágbó ṣe mọ̀ pé gbogbo tí mò ń sọ yìí kò ṣẹjọ́ mi o ìyàwó tó kúkú wà nílé náà bó ṣe wà èmi ò tẹ rò pé ronú pò máa bímọ kankan rárá èmi ò rò pé ó rò nínú ara ẹ ṣé kò wá dandan kó bímọ ni kó ṣàti lọ bíṣẹ́ kó ti dé ẹ ṣàánú mi mo tiẹ̀ wá rò pé àbí kí n káwọ́ náà bí Bolú bí ó ṣe fẹ́yàwó kan síta tí ó bí. ọba tán ọwọ́ àbàkànjẹ́ pátápátá ibi tá a fẹ́ kọ́ já sí gan ló tún wá lọ yìí kí ló wá débi èyí. ṣé èèyàn ó tún bà nǹkan jẹ́ ni. kẹ́ni kò ní í gbà bó bá fagídí mu gbogbo yóò tẹ̀tún àdàrú ni. kí ni àbájọ kí ni a fẹ́ ṣe sí ẹ ṣàánú mi ẹ ń wò mí ràn o ẹ ń wò mí ràn o. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé olùbẹ̀rù bá kọ̀kì lọ́kàn rẹ̀ ó níbi kan àlè sí. bẹ́ẹ̀ni. ìrèrè láì tán o. ìrèrè. Appearance mẹ́ta ni mo ní ní wíkì mo tẹ gbọ́dọ̀ fojú kọ mi lálẹ́ mo dẹ̀ tún ní matter tí mo gbọ́dọ̀ attend is very early tomorrow morning. Okay. Ẹ ṣé. Hello jọ wọ́n ti bá mi send me yẹn torí mo gbọ́dọ̀ kà kí n tó sùn lálẹ́ jọ ẹ máa pè padà 2 hours time máa bẹ jíṣẹ́ fún iye tí sùn ti pẹ́ǹtẹ̀. All right, bye. Hello, ta ló sùn tipẹ́? Oh. Èmi ò sùn. Sorry about that. Oh, they just only Bimba. Listen, dúró. Ìwọ nìkan náà ló ní appearance bíi mẹ́ta nínú ọ̀sẹ̀ tá fẹ́ mú yìí. Ìwọ nìkan náà òun ló sọ pé o fẹ́ báyàn sọ̀rọ̀. Kan send mail say o máa reply mail yẹn náà lálẹ́. Ìwọ nìkan náà ló sọ pé o máa click padà in 2 hours time. And this is 12 midnight. Jọ sọ fún mi ìgbà wo ló fẹ́ tó reply sí gbogbo ilé. Doctor de sọ pé tó bá wọn pò ṣe tán tó fẹ́ tètè lóyún tó fẹ́ bímọ o ní láti reduce wàhálà o ní láti reduce stress. Darling, kàkà kó sàn lára yá jẹ́ ẹ ṣe ló kàn fi gbogbo ọmọ yẹn bó bẹ́ẹ̀ gbogbo. Spare me please. Wọ́n tó mọ̀ pé mo ní nǹkan tó wà very very important sí mi láti ṣe ní wíìkì yìí nìkan. Wọ́n mọ̀ pé o lè accommodate mi kí jẹ́ kí n máa lọ sí guest room o. I don't want this kind of talk. Good night. Bímbọ́lá. Bímbọ́lá. Mi ò mú jẹ́rìí kò lè lọ. Sister mi, ẹ down now. Ẹ̀yin lẹ máa lọ court èmi ò máa lọ bí kankan. Ó dáa. Ẹ down. Nǹkan tó ń mú lára ń sìn. Ẹ ṣàrọra. Kí wọ́n lè mú lára tó tó yẹn? Kí ló ṣe yín? Kí ló ṣe yín? Kí ló ṣe yín nínú? Ẹ dúró. Kí ló ṣe yín? Rògbò. Sister mi, kí ló dé? Kí ló dé? Oh my God!
Kini! Mi. Check it, kò ti fẹ́. Sísá mi, fóònù yín dá, jẹ́ kí kò ti fẹ́. Sísá mi, kò lè fi fóònù sí. Mi rí fóònù yín náà. It's okay. It's okay, darling. Mo mọ̀ pé Ọlọ́run tó ṣẹlẹ̀ ó máa ṣe mí. Mo kàn fẹ́ kó mọ̀ pé stress ló fà. Wàhálà ibi iṣẹ́ ló ní ibi iṣẹ́ ló là ní. Mo appreciate the fact pé o fẹ́ jẹ́ liability sí mi lọ́rùn. Òun aspire láti dépò kan níbi iṣẹ́ ní chamber and all that. But o ní láti fàyè sílẹ̀ fún ilé náà. Torí pé o yọ oyún yẹn lẹ́nu jù ló jẹ́ kó wá sílẹ̀. Mo dẹ̀ pọ́ lọ́run tó ṣe lé o máa ṣe mí. But o ní láti wáyé díẹ̀. Ṣùgbọ́n, please. Okay. You know I love you so much. It's okay, Nana. It's okay. Yeah, have a nice day. Lawyer Ademola Adebisi Johnson. Yes, sir. Báwo ni kọ́ọ̀tì lẹ́yìn? Fantastic. I tried my best as usual, and I won the case. You won the case? Yes, sir. Èmi náà ti gbọ́ kó tó dé sí ìjìnbá. At the same time, èmi náà ní nǹkan kan fún ẹ before your arrival tí mo kó máa di double joy fún ẹ. One, Yorùbá nígbàgbọ́ ní wípé kú iṣẹ́ ó máa ń mú orí iṣẹ́ yá. Wọ́n dẹ̀ ní yínníyínní kẹ́ni lè ṣe mí. But what is happening to you this afternoon is not all ohun tí mo sọ yẹn. Bí o ṣe wípé I want you to see it as a challenge. I discussed with my people and we have agreed to give you a promotion to a senior partner in this chamber. Not because of anything, but because of your past performances. To jẹ mọ́ ọ̀rọ̀ pé kí ilé iṣẹ́ kó lè máa lọ sókè. Arìbísálà ti wà tipẹ́tipẹ́, but you have added value to that name. Thank you, sir. And I wish you will continue to do better. I will, sir. That's your letter of promotion. And Wow. secondly, Thank you, sir. 6 p.m. today, maybe you have to contact your husband. There's a get-together for you. Oh, thank you, sir. Yes, okay. God bless you, sir. But see it as a challenge. See it as a challenge. Aribisela Chambers is to encourage those people that wants to perform like be lawyer to moye, so that by the time you want to about that you forget it. The name is already there for you. Thank you, sir. You are welcome. So 6 o'clock this evening, join me at the lawyer's mess. Once again, congratulations. Thank you, sir. Thank you very much. You're welcome. Yes, sir. All right. Fún ìgbéga tí ò lẹ́lẹ́gbẹ́. Àmín. Ìlọsíwájú tí ò lópin. Àmín. Ìmọ̀ àtòyé tọ́lọ́run jogún fún ẹ. Thank you. Sori, inú mi dùn gan láti rí pé ìmọ̀ tọ́lọ́run fún ẹ bó ti jẹ́ pé ó tayọ ju tàwa ọkùnrin lọ. Pẹ̀lú ẹ̀ náà a gbọ́dọ̀ bẹ ẹ yọ ni. Inú mi dùn gan láti rí pé ó tẹ̀síwájú. Thank you. Èmi gangan nínú mi dùn jù léni nítorí pé mo wà níbí nígbà tí ìrìn àjò ìgbéga náà máa bẹ̀rẹ̀. Ẹ má bínú barrister o. Ẹ ṣe ẹ kú tán. Àdúrà mi wá ni pé kí Ọlọ́run má jẹ́ kẹ́ jọra yín lójú. Mo mọ̀ pé wọ́n jọra wọn lójú. Èwo la rí barrister ṣé bí bíbá yìí náà ni àwọn kan tó máa ti rọra ní ìgbéga díẹ̀ báyìí àbí tó ń ra close mọ́gà bẹ́ẹ̀ ṣe close mọ́gà yìí wọ́n máa sọra wọn di ńlá ni àwa yóò tẹ̀ wá níjẹ́ kọ̀ọ̀kan lójú wọn mọ́ Ọlọ́run ní ṣe ti yín bẹ́ẹ̀ o. We really appreciate you, ma. Thank you. Thank you so. Ẹ ṣé àdúpẹ́. Ìwà Yorùbá yà kárí gbogbo wa. Àmín. No,
Shani celebrate any ibo le fẹ́ gbé wa lọ. I'm a celebrate but not today. So bá ti di ní ọ̀la ma fẹ́ everybody ní lunch ní office yìí. But right now time is money. All right, ma. Bye bye. Okay, see you later. Oh, I'm so happy for her. Ẹ káàbọ̀ ma. Pẹ̀lẹ́ ìjà. My baby, guess what? Ṣé màá wá tó ti fún mi another promotion? Take. This calls for celebration, my baby. Celebration wo? Celebration wo ló bá káàkiri all the time? Sọ fún mi. Oh, ṣé celebration ló kàn ní ìgbésí ayé wọn sìn? Níbo ló fọ̀rọ̀ ọmọ bíbí sí? Promotion ò papọ̀ mọ́ ọmọ bíbí. Tó bá tó time ló wá fún mi lọ́mọ títí mi. But should you just be happy over this all the time? Gbogbo nǹkan tó yẹ pé tó ń ro ìgbésí ayé ẹ̀ o náà ipò kì í mo fẹ́ lọ síbi mo fẹ́ ní promotion mo fẹ́ bọ́ sí next time o tí ẹ̀rọ òde fẹ́rẹ̀ sí position ti tẹ̀mí gẹ́gẹ́ bí ọkùnrin o dẹ̀ rò pé ó yẹ kéèyàn lárọ̀ o dẹ̀ rò pé ó yẹ kọkùnrin kó fẹ́ lòmí sílẹ̀ ká ní o bá lójú inú tó bá mọ̀ pé tí mo wà ní wà mọ̀ pé ó yẹ kó bímọ fún mi ó yẹ kó bímọ ọ̀rọ̀ mọ́ ẹ ló yẹ kó mú láyẹ̀ jù kan mi lọ. nígbà tí mo bá dàgbà tí mo bá darúgbó tí mo bá kú tí mo bá lọ tán tí mi sí láyé mọ́ ló bá bímọ fún mi. I'm tired of this separation now. What is my child? How did I want my life? I'm going to child. A child. Ìyá Bolúwa ti fẹ́. Ìyá Bolúwa ti fẹ́. Ìyá Bolúwa ti fẹ́. Kì í ṣe ìwọ nìkan ni mo gbẹ̀bí fún o ṣùgbọ́n mo fẹ́ràn rẹ pọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ sọ yìí o gbọ́dọ̀ sọ káàkiri o kó o mọ́kàn gírí ní sùúrù ara tí mo sọ mi o tí gbọ́n tí mo sọ tó ti ń bara jẹ́ kí ṣe tó o gbọ́dọ̀ sọkún sí o ká mọ ń tá a bá ṣe lórí rẹ ni o Bólúwa ti fẹ́ tó ń wò ó ẹlẹ́mìí kúkúrú ni o ní sùúrù mo ní kọ́ mọ́kàn sọ wá ti mọ́kàn báyìí wo tó bá pé ọmọ 40 ọdún yóò kú ní sùúrù máa gbọ́ bá a ṣe kó gírí mọ́ o ní kọ́ jẹ́ ká kó gírí mọ́ tí èè láàrọ̀ ńlẹ̀ tó bá ti láàrọ̀ ńlẹ̀ kọ́ ká kúrú nu ṣùgbọ́n tó o bá wá bara jẹ́ tó o fi sùúrù kọ ọmọ tó ìrìn àjò tó bá rè lórí rẹ̀ wàhálà ni o ìwọ náà sì wo bó ṣe wà ọmọ pọ ọmọ líle ni Bólúwa ti fẹ́ n tó bá fẹ́nu rẹ̀ báyìí ni ó ṣe ẹnìkan ò lè sọ pé ṣe báyìí màá gbọ́ ìyá Bólúwa ti fẹ́ kì í sọ̀rọ̀ ẹkún o àníkọ́ ọmọ kan kò lè bá a tọ́jú ẹ̀ wò mí ọ̀rọ̀ tí mo wá bọ́ sọ yìí kì í ṣe tètè kẹta gbọ́ o débi pọ́nmọ́ wọn gbọ́ tí Bólúwa ti fẹ́ bá gbọ́ ọ̀ràn ni o wàhálà sí ni pàápàá àfi ká kó gbèrè mọ́ sọ wá rí gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí kí wàá sọ pé kò torí ẹ̀ bá a ti sọ pé yóò pọ̀ 40 ọdún yóò kù lẹ́wàá mú lọ́mọ ọdún 15 lẹ́wàá mọ̀ pé kó fẹ́ yàwó àfìgbà tó bá wù fún rẹ̀ tó bá fẹ́ yàwó tó bá fẹ́ ìyá Bólúwa ti fẹ́ ọ̀rọ̀ ẹ kókó yìí ọ̀rọ̀ bá a ṣe kó gírí mọ́ ni ó já ṣe kò ní rí wàhálà lẹ́nu.
ìtòkù ni ọmọ arọ́pò rọrùn ọmọ orí oró kékeré ráfòpọ̀ ẹ̀rẹ̀ ọmọ ajógbẹrú májògbẹ̀kọ ọmọ ajógbòdìndín èèyàn mẹ́fà torí ẹrú ní ìsinmi ẹ̀kọ́ kì í sí mi ìṣọ́kù ọkọ mi bíbí ni mo bí ẹ o ìwọ náà gbọ́dọ̀ bímọ o ò gbọ́dọ̀ di ejò tó kọjá lórí àpáta ní agbára Ọlọ́run ẹ̀yìn mi báyìí ni máa fi gbọ́mọ ẹ̀pọ̀n ọkọ mi. Dani, tí bá ní mo understand lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, irọ́ ni. Báwo la ṣe máa ní misunderstanding tó máa kọ̀ láti lọ sí ọ́fíìsì tó máa fi ṣẹlẹ̀ just like that? Oúnjẹ ni mo tún ti gbé sórí dining yẹn. Mo kàn ń waste oúnjẹ láti bí 3 days ni. Ṣé o lè tó yẹn ni? Dani, ti fẹ́, ìwọ ni mò ń bá sọ̀rọ̀. Bàbá bá ń ṣí. Yes, ma. Mama jà. Bàbá kí ló tẹ máa ṣe báyìí ná? Mo ní kí n bá yín gbé sọ̀kalẹ̀. Ẹ má bínú mà. Bóyá ẹ bá mi gbé dání nínú ilé ni kò yé mi. Ẹ mú wa mi. Ẹ lọ wọ́n jàbọ̀ o. Ẹ gbé a. Wọ́n jàbọ̀ o. Wo. Ìwọ náà dúró jẹ́. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Káàárọ̀ kọ́. Yes ma. Káàbọ̀ ẹ kú mi. Ẹ wo ma, ẹ jẹ́ kí ọkọ mi máa tọ́jú yín. Èmi fẹ́ mo ti lé síbi iṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ sí máa bá yín padà ní ọ̀lẹ́ sí mi. Ó ń lọ bó. Mo lọ sọ́fíìsì ni. Kò síṣẹ́ lénìí. Kò sí iṣẹ́ kankan rárá. Inú ilé ìdìbò bá jọ máa jókòó sí. Ó lọ bí kankan. Ẹ o ti sọ́ọ́ ti àwọn client mi dúró dè mí. Ká máa dúró àníwò lọ bí kankan. Ìkànnì ìwọ bọ́bìnrin ìkànnì ẹ o. Ó sì mọ̀ fẹ́ báyé mi jẹ́. Ìwọ jókòó tiẹ̀ kò kẹ́. Àní kò jókòó kò kẹ́ rárá. Mo ní o jókòó kò kẹ́. Èmi pẹ̀lú ẹ̀ nílé mi. Inú ilé láti jọ jókòó sí títí ilẹ̀ bá fi ṣú. Kò sí nǹkan tó ò lọ sí ibì kankan. Bó bá mọ̀ pé o lọ́mọ bí inú ilé dúró kó o bímọ. Bó bá mọ̀ pé o lọ́mọ bí kò tí ì pẹ́jù tètè kárù ẹ̀ kó o jáde kálómi ìbímọ fọ́mọ mi. Ìwọ ọmọ ẹ̀ kádàrá ti ṣèkà fún mi náà. Ìwọ náà mọ̀ tó dákun. Inú ilé lájọ wa ó jókòó. Ìwọ ń tiẹ̀ kò kẹ́ rárá tó ti yẹ. Bọ̀dá ni olùbá mi lè sórí àgbélé láti wákàtí tá a wà yìí wákàtí méjì ni màmá mú tó o bá ti mú ilé ní wákàtí méjì tó tẹ̀lé ó tún mú ilé jókòó báwọn ngbà wo lágbẹjọ́ rẹ̀. Kí ni mo fẹ́ fi yẹn ṣe? Àwọn tẹ́jọ sùn nù. Síbo. Kí ló wí? Èmi ló bá wí pé níbo? Èmi ló sọ fún pé níbo? Ó fẹ́ bá yé mi jẹ́ tán. Ìwọ.
What is this now? Mami. Nǹkan yòókù ni ẹ jọ sùn papọ̀ ni. Ngbà. Ó ní ọkọ̀ sọ́kọ̀ òrùmọ́lẹ̀. Mami, Mami, dúró. Wájú mo ní o mọ̀ dá sí kọ̀ọ̀kan ọ́. A ní o mọ̀ dá sí. Dọ́kun. Méjèèjì ló sùn tì. Ó gbé kan sẹ́gbẹ̀ báyìí. Ó gbé kejì sẹ́gbẹ̀ báyìí. Oh my God! Kí ni? Sálágbé ǹjọ́ mọ́ra, fàmọ́ra dáadáa, fàmọ́ra. Ìwọ ló gbé mi sọ́kùnlé. Àìbájáde. Kò ní gbé. Ẹ bá mi gbé. Dani, please, mami gbé kìíní. Ẹ bá mi gbé, Dani. Ṣé mi o? Oya. Bímbọ́lá. Oya fẹ̀gbẹ́ lílẹ̀. Dá mi lóhùn. Oya. Oya fẹ̀gbẹ́ lílẹ̀ kó dá mi lóhùn o. Aṣẹ́lẹ́yà ń bẹ. Èmi ni máa jẹ́ kó bá tèmi jẹ́. Mi ò lè jẹ́ kó bá tèmi jẹ́. Ó yẹ ò máa gbé sọ́dọ̀ mi. Ọkọ ọ̀sán, ọkọ òru. Kíni? Fàmọ́ra dáadáa. Fàmọ́ra. Àsùnjí o. Sweet dreams, darling. Táyọ̀ lẹ́jì. Gbèmọ́lá fòfò. Lágbẹ́jọ́ ìyá o. Àsùnjí o. Bọ́lá. Ti fẹ́. Àwọn oúnjẹ wà ní ní náà. Ilé mú mọ́. Ó rántí èní ni. Mi ò kí ló ṣẹlẹ̀ lẹ́yìn. Darling, èní náà. Mo jẹ́ kí ló ṣẹlẹ̀ mí ní time tó sí lẹ́yìn náà. Èní là ń lọ sọ́dọ̀ doctor fún appointment wa. Oh. Well, I'm sorry, mo ti gbàgbé. Wo mi lè lọ lẹ́yìn because mo ní urgent matters mo fẹ́ attend this office lẹ́yìn. Adéwà lọ tó bá jí gbà mí. Wá. What are you talking about? Ọ̀rọ̀ gbèsè ayé mi àtẹ kí ló tún fẹ́ important jù yẹn lọ. Nǹkan tí mo fẹ́ ṣe lọ́fíìsì yẹn ó wà very very important. Sáà gbàdọ̀ lẹ́yìn Adé lọ lọ́la, àbí? No. Oh, darling, please. Darling, soon to office and see me. Are you joking or something? Hello? Bimbola? Are you serious about this? Bimbola? Bimbola? Oh, get what you want for friend. We have to see it.
ó máa rí mi lọ́fíìsì. Àní ó máa rí mi sí ìfẹ́ ẹ̀. Ẹ jẹ́ kí wọ́n dúró dé mi. Ẹ wọ́n máa rí mi sí. Okay. Madam Opele, ẹ ṣe báwo wá ní sí? Orí yẹn ti relieve mi. Mi ò kàn fẹ́ máa kọ́ mi dẹ́tẹ̀. Opele òun náà ṣì máa lọ. Obìnrin náà ni mo mú wá. Ṣé ti gbọ́? Ẹ kàn ní ẹ̀ láti clear mind yẹn kẹ̀lé rest dáadáa. Uncle, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí anybody wọlé mọ́ for now. Ṣé ti gbọ́? Dókítà náà máa yọjú sí yín láìpẹ́. Dókítà máa yọjú sí yín. All right, Thank you. ẹ ṣé kú tọ́jú àbúrò. Bímbọ́lá. Just take a look at you. Just take a look at yourself. Ìwọ náà wò. Iṣẹ́ o. Láǹṣàgó promotion chamber mi mo ní láti achieve ele ibi ba ni mo ní láti wà ní position. Just look at you. Ó fi gbèsè ayé ti wá sílẹ̀ ó mójútó ọ̀rọ̀ iṣẹ́ ló ń lé sórí bí tó bá life are dancing nígbà tó gbogbo ṣe máa drag bó ṣe wà tó ń lo air free ló tún máa tún gbé fọ́ sétí ló máa ṣe ló máa tó fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀. Just look at yourself. Òun ló ṣẹlẹ̀ yẹn sìn ǹjẹ́ o rò pé ká ní nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ó bá jù báyìí lọ tí nǹkan mi bá ṣẹlẹ̀ sọ lóde ẹ̀ o rò pé chamber ẹ̀ máa stop ni. No wọ́n máa continue ní anybody ń dúró dẹni kankan because ilé ayé ti gbé wá wáyé passengers ni wá a wà nínú ọkọ̀ ń lọ ibì kan ni tóníkàlùkù bá ti dé bus stop a bọ́ sílẹ̀ o lè gbọ́ yí pé torí pé nìkan bọ́ sílẹ̀ ní bus stop entire passengers wọ́n aláwọ̀ ò lọ ibì kankan mọ́ tàbí kọ́kọ́ yẹn máa lọ mọ́ wọ́n á continue náà ni life goes on ni so ńgbà tí wọ́n bá ṣe tó lè ṣe lẹ́sẹ̀ tó ń jẹ́ ara ẹ̀ ń sìn tó lè bá wọn ṣiṣẹ́ mọ́ so ta ló máa jìyà and I said it's important ká plan life to wa darling kò sọmọ I need ọmọ ó fi gbogbo yẹn sílẹ̀ iṣẹ́ ló lè ìwọ náà wò náà. It's okay, please. It's fine. It's okay. Can I have my phones? We need to make an important call. No, phones kò cellulars ni ebi mà ti kó gbogbo phones ẹ̀ lẹ̀. Nǹkan tí doctor ní kí n ṣe nìyẹn. Let's try not to understand. Fún mi ní phone can make calls. Ìyàwó mi mo ti understand it, but for now o lè make any call. Ìwọ ló lóye nǹkan orí ń fọ́ ẹ̀ kó tún máa pè. So o fẹ́ lọ ilé ẹjọ́ látòrí phone. They understand now. Èmi ti understand ìwọ ni kó try kó understand èmi. Da o ní láti tread softly. Doctor. Feel better. Actually, results can scan yani mamuwa and I can happily tell you pé kò sí any internal bleeding tó wà recorded. So there's no cause for alarm. Thank you so much. Let's not forget auntie. Ejo kini kopati tó wà lera yín. Tó fẹ́ kẹ́ bá wa yo. Ejo, ṣego. Kopati? Yeah. Sherry, uncle, I understand your fears. Ọkùnrin lèmi, you know. Kini family planning tí ó bá ṣì wà lára wọn bẹ́ẹ̀ tí wọ́n bá yọ kò ní jẹ́ ká lè further ascertain wípé kò sí any internal bleeding whatsoever lára wọn so tá bá yọ tá bá tó wá tún scan yẹn ṣe la máa wà cock sure pé she's 100% safe and fine. Kini family planning tó okay family planning tó ṣe okay show me pé ní family planning yẹn show me. àwọn náà mọ wọn wà lára wọn lè sọ pé àwọn mọ àbí. Okay, ìgbà tẹ́ ṣe scan yẹn ẹ rí i pé family plan yẹn wà lára ẹ̀ báyìí àbí ó tẹ̀ ṣe wà ń bẹ̀ yẹn àti ara ẹ̀. Of course now. It's okay, doctor. Ọmọ kò tẹ́bà mind máa pe àwọn nurses and thing wọ́n wá bá wa yọ tó bá lè jẹ́ pé fẹ́ lọ ṣe ní hospital ọ̀dọ̀ yìí it's okay but just for her to be 100%. Oh, she will be fine. Okay. All right, sir. So ẹ jọ̀ọ́ ẹ má fara ẹ ṣe. Ẹ ṣe. Thank you, sir.
My dear, please, I'm sorry. Èmi náà kàn wò wípé nígbà tó fún mi ní promotion ní ibi iṣẹ́. Tí ọ̀gá mi dẹ̀ sùn promise mi wípé ó máa sọ mí di HOC. Ó ní mo ṣe ní kémi náà work hard pé kẹ́ni tí má disturb mi. Are you kí ló ń sọ lẹ́nu ẹ̀? Ọ̀rọ̀ ló sọ lẹ́nu ẹ̀ tí ló dẹ̀ ń dùn. Just look at you. You are learned, for God's sake. Oh, you are exposed. How could you have done such a silly thing? Torí pé o fi pé tó bá lóyún, oyún yẹn ó máa affect career, ó máa affect progress ẹ, kò ní jẹ́ kó di HOC. Ló ṣe pé okay, kó lọ ṣe family planning. Láì jẹ́ kémi mọ̀ sí. Tí mo dẹ̀jọ́ pẹ́, tá dẹ̀jọ́ ń sunkún pa àwọn ọmọ, tá dẹ̀jọ́ ń sáré káàkiri pa àwọn ọmọ, o lọ ṣe family planning. You not telling me pé torí pé o fẹ́ achieve fit kan ló ṣe lọ́ọ́ ṣe yẹn. Jọ ṣọmọ pọlọ dání ṣá. Ṣé you were insane? Ṣé wọ́n lè bá mi gbọ́n ta? Pé torí kíyàwó mi kó lè achieve nǹkan tó ní career, nǹkan tí yóò expect, ipò tí yóò gbọ́n lè bára mu tó wá bára ẹ̀ ń bẹ̀, tó wá fẹ́ gba chamber, mo ní chamber lọ́wọ́ ló ń ṣe òpó kèmí òní lọ́mọ láyé ló ṣe fẹ́ báyìí tèmi jẹ́. All right, mo rò pé mo lè dáríjẹ́ pẹ̀lú nǹkan tó ṣe fún mi. Bímbọ́lá, mi ò rò pé mo lè dáríjẹ́. That is just the truth, because níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀? Ṣé mo lè delete ẹ̀ kúrò lórí mi ṣá? Mo lè delete ẹ̀ pé o kàn waste mi ní látijọ́, o kàn waste effort mi ní. Okay, it's fine. No, first career o lọ bá ribi sálà ń bẹ̀ yẹn kó sọ ẹ di partner kẹ́ kúkú jọ pín chamber then èmi náà máa mọ nǹkan tí máa ṣe sọ̀rọ̀ ara mi. It's as simple as that. No, my dear. No. Daddy. Ti fi ìgbé kọ́ mi. Ọjọ́ wo lọmọkùnrin wa bẹ̀rẹ̀ gbogbo òyìn báyìí? Ní after 11. Láì fa wàhálà, láì tó ẹjọ́ bí kò fẹ́ kó explain ibi tó ti bọ̀ ní táìmì fún mi. Àti kí sì tí mo ṣe ń pè látàrọ tó gbé kọ́ mi. Honestly, I don't know. Kí ló dé tí màmá bí ọkọ mi láti yọjọ́ ìtọ́kọ̀ láti dáríjì mi? Abímbọ́lá, sórí ọ̀rọ̀ obìnrin ni wọ́n sọ lẹ́nu yẹn o. Sórí ibi ló ń pa wá bákan náà. Ọ̀rọ̀ máa ń dùn wá jura wa lọ o. Ẹlẹ́ran ara lọ́kọ ẹ̀, ara dẹ̀ máa béèrè. Agreed. À ń bí Ọlọ́run ọba gan dáríjì mi. Mo ṣáà ti bẹ̀ ẹ́. Ṣé bó náà máa ń ṣẹ́ mi tí mo dẹ̀ máa ń gbẹ́bẹ̀ tí ò dẹ̀ kí lo etí lè yìí?
nǹkan tó dẹ̀ ń bínú sí yìí mo ti lọ yọ mo ti rẹ́dì láti bímọ àwọn ìgbà tó ń bínú báwo mo ṣe fẹ́ lóyún fine ìgbà tí wọ́n ti rẹ́dì láti ṣe nǹkan tí ọkọ ẹ fẹ́ ọ̀rọ̀ ti ní ìyànjú nìyẹn wò ó jẹ́ kí n sọ nǹkan tó máa ṣe fún ẹ padà lọ sílé ṣebí obìnrin ni ẹ lọ lu bètè tó bá ti mọ̀ láti fàájú ẹ̀ mọ́ra àwọn èèyàn tó bá náà bá mọ̀ ládùúgbò pé ẹni ọkọ mi máa gbọ́ràn sílẹ̀ bí wọ́n mọ̀ra ẹ ó lọ bẹ́ẹ̀ mo ṣọ́ọ̀kù máa gbọ́. kò sí nǹkan tí mi ti ṣe tán bọ̀ máa tún try mi ní jẹ́ kó sú mi síbẹ̀ yẹn náà ni máa gbìyànjú. ìyẹn Abímbọ́lá lọ́lú gbogbo ètò tó bá mọ̀ láti fakọ ẹ̀ mọ́ra ó máa gbọ́ràn sí ẹ lẹ́nu ṣùgbọ́n ìyẹn náà ló wá ń ṣe ẹ máa ní ṣó máa mú nǹkan tó máa jẹ wá lóòjẹ́ jẹ́ kí n lọ gẹ̀ẹ́tì ọkàn fún ẹ ṣùgbọ́n kí n gẹ̀ẹ́tì ọkàn fún ẹ mọ́. So that. Yeah, báwo ni kábọ̀? Iṣẹ́ kò iṣẹ́ ìwọ̀n àpọ̀ ni. No, at all. Mo ṣe oúnjẹ rẹ̀. Iná kẹ̀. Oh yes. Anyway, mo kàn wọ́n pé tó bá fún Madé láti ibi tí ọ̀nà ó ti máa rẹ̀. Okay, mi ìdẹ̀ fẹ́ kó ṣe wàhálà kankan. All you need to do now is go upstairs. Kó bọ́ bàtà, má bọ̀ṣọ̀, kàn bọ́ bàtà. Jẹ́ ká bọ́ sí dining ká dé jẹun. No, ẹ jẹ́ kí mi lọ. At all, I insist. Okay. Yeah, darling. Okay. Oh. Karen. Yes, darling. Ṣé o enjoy it? Mo enjoy nǹkan. Torí mo ti pinnu lọ́kàn mi pé tó bá fi jẹ́ tó bá ní o gbádùn ẹ̀ then bá padà sí kitchen máa lọ ṣoúnjẹ mi fún ẹ. O fẹ́ bẹ́ mi níkùn àbí? No. Fẹ́ kí inú ẹ dùn ni. My mission today is to make you happy. Thank you. You're welcome. Kó má dàbí ìsọ̀lẹ́nu ni. Honestly, ìwọ ló yẹ kó má dáná oúnjẹ fún wa nílé. No. Oúnjẹ yìí dùn yàtọ̀. Mi ò kẹ́ ẹ̀. Ṣé bí ìyàwó mi ni ẹ? I'm fine with that. Má sọ mí lẹ́nu. My dear. Yes. Mo lè fẹ́ kó gbàgbé gbogbo nǹkan. Hey. Sorry. No. Èyí ò ṣe ọjọ́ ọ̀rọ̀ rárá. Ọjọ́ òdodo ni. Mo fẹ́ kí inú ẹ dùn ni, so má sọ mí. I'm fine. Tabájọ́ oúnjẹ tó ń bí wà. A bọ́ sí bedroom lókè. A tún lọ jẹun. Thanks. Okay. You're welcome. Ti dáríjì mi ẹ̀wù kò wé mi náà kì í ṣe bẹ́ẹ̀ iṣẹ́ sùn ni mo wá bọ́ mi ti ń pè mí ní ṣe wẹ́ mọ́ láéláé. It's okay. Má ò lè rò jẹjẹ. Mo fẹ́ kó nígbàgbọ́ pé gbogbo yẹn ti di àfẹsẹ́yìn tí kò máa fi aṣọ. Gbogbo nǹkan tí mo náà dẹ̀ ti ṣe láti múnú bí gbogbo ìwà ìgbónára tí mo ti wọ náà dáríjì mi. Ẹ ṣe mí ẹ ṣe tẹ̀mí mi nìkan. Ẹjọ́ yẹn ti tó àsìkò ẹjọ́ kọ lélẹ̀. Àsìkò iṣẹ́ ni iṣẹ́ àṣekára. Ṣé bá ṣe ṣe kan tán ni. No, darling, I need a few more rounds, please. Few more rounds. Ṣé fẹ́ pa mí ni. Mi lè gbà. Mo mú yẹn dùn. Ara mi gbẹ̀kún. Ibẹ̀ ló gbẹ́nu sí. Bẹ̀kọ́. Ibẹ̀ ní sí. Kọ́ má ṣe bẹ́ẹ̀ jọ. Má ṣe bẹ́ẹ̀. Má ṣe bẹ́ẹ̀. Pẹ̀lẹ́. Honey. Yes, love. Jọ̀ọ́ má bínú fún mi ní 5 minutes. Don't you my reading sin? It's okay.
Excuse me, love. Hi, Dad. Honey, your phone is ringing. Oh. Danny! Oh. Dákọ̀ mi láàmú báyìí. What? Kenny. I missed you. Just want to hear your voice. Jumoke. On your phone. Tife. Torí Jumoke. Somebody. Darling. Darling. Abímbọ́lá, má fẹ́ kó ṣe ra ẹ léṣe náà. Má fẹ́ kó ṣe ra ẹ léṣe, Abímbọ́lá, stop this. Sori tó bá sunkún láti $10 kò help situation ẹ o. Ó kàn sunkún, ṣó fẹ́ ṣe ra ẹ léṣe ni. Òun jẹ́ kí n sọ fún ẹ, jẹ́ kọ́kọ́ fún ẹ lómi náà. Kókó cool down ara ẹ. Mo mọ́tà ní ti tó bá ṣẹlẹ̀, a máa discuss it. Ṣùgbọ́n fún ní 1 minute. Sùúrù fún mi náà láti jẹ́ kí n sọ tẹnu mi ẹ ṣe solution lè sìn. Stop calling me, Bolu was the best. Stop calling me. Let's go for. Let's go for. Don't follow my seal. I'm not sure this is in love. Ó yẹ kó iná ló ṣe wà. Abímbọ́lá. Ẹkún iná ò rí ẹ̀pẹ̀. Má ṣe ra ilé ṣe. Ó lè understand nǹkan tó ṣe mí. So bí ọ̀rẹ́ ẹ̀ lè mi jẹ́ kí n understand. Imagine kí Bolúwa ti fẹ́ ní girlfriend. Kò tún wá jẹ́ ọ̀rẹ́ obìnrin lásán, èyí tó jọ ń date ara wọn. Ó mì pé. I love you to my husband. Ó mì pé
ọkọ ẹ ní girlfriend ló ń bọ́dà ẹ náà tó fi ṣe ogbe tó ṣe. ṣé kò tó torí ni ṣé kò tó torí. ok anyway tó bá jẹ́ bẹ́ẹ̀ náà má fẹ́ kún ṣe ra ẹ léṣe ṣùgbọ́n calm down ara ẹ ìmọ̀ àti ẹ̀ lè lọ rí wọn máa bá wọn sọ̀rọ̀ sọ́kùnrin sọ́kùnrin òye wọ́n dẹ̀ máa gbọ́ ṣùgbọ́n pẹ̀lẹ́ díà tí ẹ kọ́kọ́ gbomi kò mú ná. ó yà tẹ kọ́kọ́ gbomi náà kò mú náà fi tẹ́kì ara ẹ. ìwọ ò pè mí kó ń bọ̀. kí n pè ẹ́ ipe mò ń bọ̀ nínú ilé ti tèmi jọ nítorí ọlọ́run ìtẹ̀ tí ìpẹ́ ló tún kókòkókò wálé. ó dà pé married woman ní kẹ̀ wedding band. jọ nítorí ọlọ́run ó wà nílé ọkọ títì ẹ ó wá fẹ́ wá balẹ̀ ọkọ tètè mi jẹ́ ó sì jókòó. ẹ ti ṣíléwọ̀ wọ́n sọ fún yín ni ẹ ti ṣíléwọ̀ eléyìí ò ṣe fẹ́. Dálì ní sùúrù náà. bẹ́ẹ̀ ni sàn kí ní sùúrù jẹ́ ń sọ nǹkan kan fún ẹ in 2 weeks time yìí òní wedding mi àti àbí kò sọ fún ẹ òun dúró wọ mi pàṣẹ fún jà lọ kó jáde nínú ilé mi ẹ dúró náà kó tiẹ̀ tó máa lọ 5,000 péré ni owó aṣọ ẹbí wa tó ti gbọ́ èmi á bùn ẹ nìyẹn o sì ń dúró wò mí. òun dúró wò mí. jẹ́ ní sùúrù náà. àwọn àgbo tí màá fọwọ́ ẹ lórí ẹṣẹ́ wo kí ló ṣe ẹ́ kí ní sùúrù. ó ṣe náà. kò dáa. ṣé wọn lóun Abímbọ́lá ni police in office ni now. Alábímbọ́lá. why you behave this way. ta ni. ṣé o mọ ni ṣé o mọ bá fẹ́ sọ̀rọ̀ all the time ṣé o mọ police mi Bímbọ́lá ni. mi ò mọ please and I don't want to know her. kí ló ń bìnrin kì í ní sùúrù kí ló máa ṣe báyìí náà. sista kí ló dé tí mò ń pè yín látàrọ tẹ̀gbẹ́ kan mi náà ẹ dẹ̀ mọ̀ pé máa dé reason tí mo ṣe ń pè yín bí ọmọ tó dákú. mi ráyè fún gbogbo òrègbè rẹ̀ báyìí. tẹ́lẹ̀ náà mo mọ̀ pé ẹ lè ráyè gbogbo òrègbè mi kò sí ọjọ́ kan tẹ́ fi ráyè gbogbo òrègbè mi rí kò sí. ẹni tí ò bá farabalẹ̀ gbọ́ tẹ́yẹ ẹ̀gà alẹ́ yòókù ń pàtó awífún ni kó tó dání agbajakadì ni o. Anyways, I've always known it's going to end this way. Please, for God's sake, let me be. Sister, I will not let you be. Wọ́n ní tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò àwọn onílọ́fun tá a bá sọ fún uru ẹrẹ́ ò ní jẹ́ ká sùn lóru. Awífún ni kó tó dání agbajakadì ni o. Bẹ́ẹ̀ ṣe gbé iṣẹ́ lórí náà ní tá à ń pariwo fún yín ẹ gbé iṣẹ́ lórí matrimonial home yín can you see now asọ́sọ́sọ́ apariwo fún yín ẹlẹ́ẹ̀ni gbọ́. Now disaster has struck. Hey, for your information, one Jumoke is pregnant for your husband. What? Just him like that. Let me pack and we'll see. Okay. Hello. You can go. No, when you come and me carry in the room. You can go. When you come and me come and we'll see no room. Abímbọ́lá, Ma. you are a stupid, wicked, selfish slut. What? Ìbá má jẹ́ wò. Abímbọ́lá, I'm disappointed pé mi ni mo bí ẹ. Mommy. Ládùúgbò gbogbo nǹkan tán ṣe fún mi nínú ilé yẹn. Ṣé kí tẹ́ máa sọ fún mi lélẹ̀? O wicked. Tó bá jẹ́ pé ìwọ ni obìnrin tó bí ọmọkùnrin tí ìyàwó ẹ̀ ṣe nǹkan tán ṣe sí fún ẹ̀yin. How would you feel? Tell me, how will you feel? Kí ni nǹkan tí mo ṣe? Ọmọ ọlọ́mọ, ó gbé ẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ó pè ẹ́ léèyàn. Ó wá bọ́ sí gbòòrò, ó ní wọ senior architect. Who knew you? Ta ló mọ̀ ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Who knew you as an architect? You are not brilliant. Ọkọ ẹ gbé ẹ ọkàn ẹ. Ó jẹ́ kó ga títí, ó wá gba promotion. Ó wá gba promotion tán. Ìwọ wá feel pé ìwọ fẹ́ dájà àgbòrò. Ìwọ fẹ́ enjoy. Ó lọ ṣe family planning. Ọmọ ọlọ́mọ kìbọn ní gbogbo ìgbà. Ó jẹ́ kọ́ta máa gba ìbòmí jáde. Ìkà ni ẹ́. Aláìláàánú ni ẹ́. You are wicked. You are stupid. You are foolish. Mommy, stop it. Kí ni mo ṣe? Kí ni mo ṣe tó fi deserve láti lọ gbé obìnrin mi? Ó fọwọ́ kan obìnrin mi. Ó sì wá fún lóyún. Tẹ́ bá ní gbogbo yẹn. Abẹ́ gbọ́ nǹkan tó sọ lẹ́nu. Àwọn tó fẹ́ gba lady yẹn, ìgboro ni wọ́n fẹ́ gbà.
àbọ̀mọ̀ àwọn tó nídìí ilé lọ fẹ́ gbalẹ̀ yẹn. Mommy. Jẹ́ kí n wá sọ fún ẹ. I don't want to hear anything. Go back to your husband. What? Or else I will disown you. Ṣé o gbé mọ́tò wá ṣá? Tó o bá gbé mọ́tò wá mo ti pe cabman kó wá gbé mi báyìí. Ìwọ not in this house. Not in this house. Mommy, Ìwọ. Mommy, mo need you. Please You now. don't need me. Now get the hell out of my house. Mommy. Get out. Get out. Sluts. Olivia. Bọ́lúwà ti fẹ́. Níbo? Bọ́lúwà ti fẹ́. Ọ̀dà. Bọ́lúwà ti fẹ́. Níbo ni wọ́n wà? Ọ̀dà. Mọ́mí. Bọ́lúwà ti fẹ́ ṣe kí ni? Bọ́lúwà ti fẹ́ ti kú. Ní kí ló sọ pé ṣe? Bọ́lúwà ti fẹ́ ló gbé gift yìí wá fún mi. Bọ́lúwà ti fẹ́ ti kú lóòótọ́. No! No! Ademola! Ọmọkùnrin ti lọ. Mọ́mí mo ti lóyún. Carry his child. Ṣùtọ̀. Orí òkèrè pọ́pọ́ láwo tá a bá wí fọmọ ẹni àgbọ̀. Abímbọ́lá. Ọpọlọ ń ṣe ara ẹ̀. Ó láyé ń ṣe o. Obìnrin sọ̀rọ̀ àánú olówó lórí ọkọ. Ó mà ṣe o. Ọ̀pọ̀ ìjàmbá la bó fi ń ṣera ẹ̀ tó ń dá sórí ọkọ. Abímbọ́lá, ṣé bí ìfẹ́ lẹ fi bẹ̀rẹ̀? Ó yàtọ̀, oníkọ́kọ́ ẹ máa wá ìfẹ́ káàkiri. Ọkọ ẹ wá ìfẹ́ tí kiri lọ sí ìfẹ́. Nígbà tó ráyè fọkọ ẹ, ìgbà wo ni ò ní ráyè fúnra ara ẹ? Abímbọ́lá, ó ti dá bẹ́ẹ̀. Tó o bá ti bí ọmọ inú ẹ, pàápàá tó bá wá jẹ́ obìnrin, kó o ṣe ìyá fún, kó o ṣe bàbá fún, kó o wá ṣàlàyé fún wípé àbámọ̀ òun ló gbẹ̀yìn ọ̀rọ̀ fún obìnrin tó máa ń fi ọkọ táyé. Ọmọkùnrin yìí lọ, ọmọkùnrin yìí lọ. Ìyá Bólúwa ti fẹ́ ẹ kó ìtì pọ̀ jù ọwọ́ nǹkan ẹyọ kan ló dùn mí mo sì ké fún ọ tó ọjọ́ mi ò láàrọ̀ lẹ̀ mo ṣe pé ká múra tó kọ́mọ etí ẹni láàrọ̀ ọmọ tó dùn mí nù. mọ́mí ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ tẹ̀ ọmọ mọ́ra tó ní o dùn mí nù tó bá jẹ́ pé. ẹ tẹ̀ mọ́ra ní o Ẹ má sunkún. mo ti ẹ gbọ́. tẹ̀ mọ́ra ní ẹ ṣe sùúrù o. Kí ló wá ṣe ń bí? Ibo ní kí ló wá ṣe? Mo ní ta ló wá wá? Ẹ̀yin ni mo wá wá. Ìkà ọ̀dájú ni ẹ. Jáde nílé mi. Ẹjọ́ kò sí bẹ́ẹ̀ tí mo fẹ́ lọ. Jáde nílé mi. máa gbọ́ ọ jáde lóòótọ́ èwo ni wàhálà àbú gbogbo tó ṣẹlẹ̀ ìwọ ló dálẹ̀ ìwọ èwo lórí iṣẹ́ la gbọ́ kúlẹ̀ iṣẹ́ ló ṣe táàrò ojútùú kankan yìí Ẹjọ́ ọba ń ṣàánú mi. sunkún. Kò síbi tí mo fẹ́ gbóyún ọmọ yín lọ. Ẹ má tì mí síta. Oyún. Ẹ má jẹ́ kí tèmi gbé ẹ ṣàánú mi. Ẹ̀yin lè lóyún inú mi ta ni mo fẹ́ gbé fún. Bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni. Ó parí. Fún ta ni? Fún Bọ́lá tí Olúwa ti fẹ́. Ọlọ́run ò ṣeun o ti lóyún Ọlọ́run ti ṣeun n ta fẹ́rẹ̀ Kábíyèsí Ọlọ́run. ta lélẹ́yìí Tí yóò gbé. kí lẹ fẹ́ Jùmọ̀kẹ́ lórúkọ. kí lọ wá dé. Ìgbà tí mo gbọ́ pé Bólúwa ti fẹ́ ti kú náà ni mo ṣe wá. Kí ni? Ó lọ fún mi lọ́dún. What? Ìwọ ni Jùmọ̀kẹ́. Tó dálẹ̀ mi wú. Ìwọ lọ pa. Kò sí pé kí n kò yí sí ìgbà yìí. Wọ́n lè tó ẹ̀ Ẹ sọ̀rọ̀ dà
tiẹ̀ jókòó tiẹ̀ ìwọ náà ìwọ ìgbà lọ̀dára ẹyẹ tí mo sàn gbogbo tó ṣẹlẹ̀ ìwọ lọ dá wà lálẹ́ máa bọ̀ orí wo ọjà o ti sórí ire o ti jẹjà. Olúwa ti fẹ́ o ọ̀rọ̀ ẹ̀dá ìfẹ́ ojú là ń bára lò láyé ilé ayé o ibùgbé ìka ìfẹ́ tán ló pọ̀ ìfẹ́ ojú ló pọ̀ ìgbéyàwó tiwa